lẹ́yìn rẹ̀ ìwọ náà tún ni bàbá lẹ́yìn rẹ̀ ìwọ náà tún ni ọba tí kò ní níwájú tí kò ní lẹ́yìn ayé fara tì í ó dúró kò fara tì nǹkan kan lẹ́yìn rẹ̀ o ọlọ́run ìwọ ló tún kó olúwa ní olùṣọ́ àgùntàn mi èmi kì yóò ṣaláìní ó mú mi dògbólẹ̀ nínú pápá oko tútù ó mú mi lọ sí àwọn omi dídákẹ́ rọ́rọ́ ó ń tu ọkàn mi lára ó mú mi lọ sípò ọ̀nà òdodo rẹ̀ nítorí orúkọ rẹ̀ nítòótọ́ bí èmi àdìjú ọ̀rọ̀ olódùmarè tilẹ̀ rìn láàrin àfonífojì òjìji ikú èmi kì yóò bẹ̀rù ibi kankan nítorí tí ìwọ olódùmarè wà pẹ̀lú mi ògo rẹ àti ọ̀pá rẹ wọ́n ń tù mí nínú ìwọ tẹ́ tẹ́ḿbìlì oúnjẹ sílẹ̀ níwájú mi níṣẹ́jú àwọn ọ̀tá mi gbogbo ìwọ sì da òróró lé mi ní orí aago méjì kún àkúnwọ́ sílẹ̀ nítòótọ́ ire àti àánú yóò mọ tọ̀ mí lẹ́yìn títí ọjọ́ ayé mi gbogbo ẹ̀mí ó sì máa gbé ilé olúwa láì àti láíláí àmín. ìbà 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 olódùmarè kábíyèsí olódùmarè kábíyèsí olódùmarè kábíyèsí olódùmarè ọba tí ń fọba jẹ ọba tí ìrọba lóyè ọba lórí gbogbo ọba pátápátá ìbà rẹ o mo ṣèbà lẹ́yìn olódùmarè kò tún ṣẹlòmíì olódùmarè náà lọ́ba tó tún kù tó mo dé kólókó ọmọ lè roko mo tún dé kọ́lọ́nà ọmọ lè rọ̀nà èmi ọmọ yáyàn fẹ̀yìn olólùfẹ́ yín àdèjú ọ̀rọ̀ náà ni mo tún dé ká mo dé bí èbó fẹnu ọkọ̀ ṣọlẹ̀ lónìí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá ẹ ń bá kọ̀ tí òkè ni kulé òǹtọ̀ fún gan ọ ti pàdánù káàbọ̀ ni mo kí yín o ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kú ajálẹ́ ní gbogbo ibi tí kíkì mẹ́bà ti bá kó wa wá àti àsìkò tẹ́ ẹ bá wà lápá ibi tẹ́ ẹ wà níbẹ̀ wọn mo kí yín o ẹ kú bẹ́lẹ́dùn wá ti pé orí ẹ̀yin olólùfẹ́ mi mo kí yín dáadáa inú ilé jẹ́ tí ń wọ̀ mí yìí láṣẹ Èdùmàrè inú ilé yìí ọ̀ní gbóná wàhálà ti dààmú ọ̀ní wọ ọ̀dẹ yín ọkọ̀ tí wọ́n so mọ̀rìwò mọ́ kò ní gúnlẹ̀ síta ọ̀dọ̀ yín gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá porogodo lẹ́ẹ̀kan sí mo kí yín o ẹ kú bẹ́lẹ́dùn wá ti pé orí ẹ kú suffering and smiling lórílẹ̀‐èdè Nàìjíríà mo kọ́kọ́ kí yín ṣé ẹ gbàgbé páwa gangan ti fìkàlẹ̀ sílùú Ògùn ní Ògùn state a ti fìkàlẹ̀ síbẹ̀ láti bí ọjọ́ mélòó kan sẹ́yìn tá a sì ti sọ fún yín pé gbogbo ohun tí bá ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ àgọ́ ṣàṣà pàápàá jùlọ lórí ọ̀rọ̀ àwọn tí wọ́n gbé tí wọ́n lọ sílé ẹjọ́ táwọn DSS Ògùn state ká mọ́ sọ pé DSS Nàìjíríà àwọn DSS Ògùn state láti Abẹ́òkúta tí wọ́n sì lọ sílé ẹjọ́ níbi tí wọ́n ti lọ ń ṣe hearing tí wọ́n sì lọ kí àwọn méjì mọ́lẹ̀ láwọn defendants tí wọ́n sì kó wọn lọ ní pàǹpá wọn kó wọn pàǹpá mọ́ra wọn sì kó wọn lọ ṣùgbọ́n a sọ fẹ́yìn olólùfẹ́ wa pé bọ́rọ̀ bá ṣe rí àmọ́ fi tó yín létí ọ̀yà ti jáde látàárọ̀ ṣùgbọ́n a fẹ́ mọ tí ó ṣẹlẹ̀ lónìí ṣé gbàgbé pé àwọn wàhálà kan ìdààmú gbọ́n mi sí omi ò tó àwọn nǹkan ń ṣẹlẹ̀ ní ìlú kan tá à ń pè ní ìlú àgọ́ ṣàṣà gbogbo ẹni tí bá ń fọkàn bá wa lọ látijọ́ yìí ìlú àgọ́ ṣàṣà tó fìkàlẹ̀ sí Ipokia local government tí Ipokia local government náà wà lábẹ́ Ogun state tó Ogun state sì wà lábẹ́ ilẹ̀ Yorùbá kóòtù òjíire kò sí lábẹ́ Yorùbá nation lásìkò yìí nítorí wàhálà gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀ lógùn gan ó fi hàn pé Fúlàní ti ní apá kan Ògùn Yorùbá ní apá kan Ògùn ọmọ ọkọ apá kan ní ọmọ àlè apá kan ní Ogun state torí gbogbo ohun tí ń ṣẹlẹ̀ yìí kò gbọdọ̀ ọjọ́ ọmọ ọkọ lẹ Yorùbá kóòtù òjíire ni wọ́n kí wọ́n máa ṣe báyìí àti sọ fẹ́yìn olólùfẹ́ wa pátápátá àti sọ fún yín pé gbogbo ohun tó bá ṣẹlẹ̀ lórí àwọn tí wọ́n gbé lọ àmọ́ fi tó yín létí gbogbo ẹ̀ náà làwa sì mọ tí ń ṣẹlẹ̀ àmọ́ ẹ̀yin olólùfẹ́ wa ẹ dákun ẹ máa bá wa ká lọ ojú tẹ fi ń wò wá ojú yín ọ̀ní relédè yín etí tẹ ṣe fẹ́ ń gbọ́ wa láṣẹ Èdùmàrè etí yín ọ̀ní fàyà pẹrẹgẹdẹ bí ọwọ́ aṣọ tó a gbọ́ pé wọ́n gbé wọn nígbà tí wọ́n wà ní ilé ẹjọ́ wọ́n ń ṣe hearing lọ́wọ́ ṣé gbàgbé pé ń tó ṣẹlẹ̀ lágọ̀ọ́ ṣàṣà wọ́n sọ pé ẹnìkan tí wọ́n ń pè ní Akeem Adigun tí wọ́n ń pè nagijẹ ní Sokopao bàbá àwọn náà ti dàgbà àmọ́ àwọn gangan la lè sọ pé wọ́n wà ń di gbogbo ọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ yìí èmi ti sọ nínú prógrámù kan mo ní bí gbogbo ẹ̀ ó bá yanjú ọwọ́ bàbá yìí ló wà mo ní gbogbo ohun tí bá ń ṣẹlẹ̀ àmọ́ fi tó yín létí lọ́kàn ọ̀jọ̀kan lẹ́yẹ ọ̀ṣọ́kà bí bá ti ń ṣẹlẹ̀ ẹ̀yẹn ṣáà lọ sí YouTube channel wa Àdìtú Ọ̀rọ̀ TV ẹ lọ subscribe síbẹ̀
ẹ sì lọ sí Facebook page wa Àdìtú Ọ̀rọ̀ TV náà ni bó sì ṣe Àdìtú Ọ̀rọ̀ Olódùmarè náà ni ẹ ṣáà lọ fọ́lò wa níbẹ̀ gbogbo fídíò pátápátá tá a bá ń sọ síta pátápátá ẹni ọmọ kan yẹn lọ́wọ́ lẹ́yẹ òṣọ́ka. ṣé gbàgbé bàbá tí wọ́n ń pè ní Akeem Adigun bàbá yìí ni a gbọ́ pé ó yìnbọn pa àyàn kan tó sì jẹ́ pé nínú ìwádìí bàbá sọ pé ọ̀hún kọ́ làwọn pa security àwọn ọlọ́pàá ẹni ọ̀hún ẹni tá à ń pè ní Amosun Nafiu k'Olódùmarè kó fọ̀run kẹ́ k'Olódùmarè ó sì bá tọ́jú ìyàwó àtọmọ tó fi sílẹ̀ sílé ayé. Nafiu Amosun Nafiu ó lẹ́bí ó lára ó níyè kan kódà bàbá yìí tún ti àrẹ́sì ìkan lára àwọn ẹ̀gbọ́n Amosun Nafiu tá à ń pè ní yayanki èyí tún ń bẹ ní agolo àwọn ọlọ́pàá níbi tí wọ́n wà lọ́hùn-ún. Ilé ayé tá a wà yìí ẹ dákun gbogbo ẹ̀yin alágbára ayé ẹ̀yin mọ̀nàmọ́ni ẹ̀yin mọ̀nàmọ́yàn tẹ́ ẹ bá sọ pé ẹ lágbára ẹ jẹ́ aṣọ ṣe ẹ jẹ́ aṣọ ṣe ẹ dákun. nǹkan ṣẹlẹ̀ lábẹ́ òrùlé ayé gbogbo ẹ̀yin olólùfẹ́ mi Àdìtú Ọ̀rọ̀ ẹ dákun ẹ tẹ́tí yín bẹ̀lẹ̀ jẹ́ kẹ́ ẹ máa gbọ́ mi ẹ dákun ẹ jẹ́ ń fún yín lábọ̀ ohun tó ṣẹlẹ̀. Ilé ayé tá a wà yìí ẹja rántí pẹ́sẹ̀ mẹ́fà nílé ayé. ẹ̀yin ọmọ èèyàn ẹ̀yin ọmọ adarí hurun Olódùmarè ń bẹ tí ó ṣèdájọ́ àfẹ̀yìnpẹ̀ràn yóò ṣèdájọ́ àfẹ̀yìnpẹ̀ràn tó ẹ máa bá mi kálọ ẹ̀yin olólùfẹ́ mi. Bàbá tá à ń pè ní Akeem Adigun yìí nígbà tí a gbọ́ pé bàbá yìí pa ẹni tó pa yìí òkìkí kàn dáàrin ìlú pé bàbá Sokopa ó ti pa Nafiu o Sokopa ó ti pa Nafiu o bí gbogbo àwọn ọ̀dọ́ àwọn ọ̀rẹ́ Nafiu àwọn gbogbo ọ̀dọ́ ìlú àwọn àgbàlagbà àwọn ọmọdé gbogbo wọn bá dé pàǹpá wọn kóra wọn ó dilé bàbá yìí bàbá Sokopa o. Lásìkò tí gbogbo eléyìí sì ń ṣẹlẹ̀ nínú iṣẹ́ ìwádìí wa a gbọ́ pé àwọn bàbá Fatai Ajíbọ́lá àti Wọ̀tá Samuel Oyèrò tí a gbọ́ pé wọ́n lọ gbé ní ìjẹrin ní kóòtù nílé ẹjọ́ wọn ò sí nílùú. Bàbá ń bẹ lábẹ́kúta níbi tí wọ́n ti pè wọ́n. Bàbá Fatai Ajíbọ́lá bàbá ò sí ìlú rárá. Ibi tí bàbá Sokopa ò èyún Akeem Adigun tí bàbá yìí ń lọ tí wọ́n fi pàdé Nafiu Amosun Nafiu lọ́nà ní taba ti débi odò bá tẹ́ fi ibẹ̀ ni wọ́n ti pàdé ẹ̀ tí bàbá ti pa ọmọkùnrin yìí. ṣe mọ̀ pé oríṣiríṣi àwọn nǹkan ọ̀rọ̀ ti wà nílẹ̀ tẹ́lẹ̀ gbogbo ẹ̀ látún mú wá fún yín ṣùgbọ́n ẹ jẹ́ á lọ tààràtà síbi tá à ń lọ ká má dà yín lágara. Bàbá yìí pa Nafiu tán ibẹ̀ ni wọ́n ti pe àwọn aráàlú ti pe àwọn bàbá Fatai pé bàbá Sokopa ó ti pààyàn ó ti pa Nafiu o. Bàbá nínú iṣẹ́ ìwádìí wa bàbá ní àwọn wò pé bóyá wọ́n kàn sọ bẹ́ẹ̀ ní nǹkan kan àwọn ò fọkàn sí pé lóòótọ́ ọ̀rọ̀ lè jóòótọ́ ó lè pa bẹ́ẹ̀. Bàbá sì tẹ̀síwájú torí àwọn náà ń lọ ibi tí bàbá Sokopa òun lọ lọ́jọ́ náà làwọn náà ń lọ. èyí ń lábẹ́kúta níbi tí wọ́n ti pè wọ́n lórí ọ̀rọ̀ lọ́balọ́ba ìlú. Nígbà tí wọ́n fi lọ wọ́n fi bọ̀ àwọn ọ̀dọ́ ìlú tí ń fẹ̀hónú hàn wọ́n ti sun ilé bàbá Sokopa tí ń bẹ́nu ìlú Àgọ́ Ṣàṣá wọ́n sunlé wọ́n sun mọ́tò lérò pé ànígbà ẹ ti pa Nafiu wọ́n sunlé. Àmọ́ gbà tí bàbá yìí dé àtìgbà náà títí dòní tá a wà yìí ni bàbá yìí ti ń fi DSS ní ti fi ń kó gbogbo ọmọ ìlú pátápátá láti bí ọdún méjì sígbà yìí. Bàbá Fatai tó wà nínú àwọn tí wọ́n gbé yìí nílé ẹjọ́ níjẹrin bàbá Alhaji Fatai tá à ń pè lọ́gàá ìlú wọ́n ti gbé wọn nígbà kan rí tó ti níye ọjọ́ tí àwọn gangan lò nínú àtìmọ́lé àwọn DSS. Wọ́n pẹ́ ní zone 2 wọ́n tún pẹ́ lábẹ́kúta níbi tí wọ́n fi wọ́n sí pamọ́ sí nígbà náà. Lẹ́yìn ìgbà tí wọ́n jáde tán ni wọ́n tún send another invitation fún bàbá kí bàbá tún wá tó sì jẹ́ pé ṣe ni wọ́n tún fẹ́ fi bàbá pamọ́. Ọ̀rọ̀ wá di pé wọ́n ti ń fi àwọn bàbá yìí pawó kìí ṣàwọn nìkan ni wọ́n ń gbé gbogbo àwọn àgbààgbà ìlú tó lọ́wọ́ sọ̀rọ̀ pé kí wọ́n jọba nǹkan kan nínú ìlú pátápátá ni wọ́n ń kó
gbogbo ẹni tó bá lóko nílùú kì í ṣe páwọn tó sunlé nìkan. Àbí ṣé Alhaji Fatai ẹni tó jẹ́ pọ́jọ́ orí rẹ̀ ti pé 84 years ṣé bàbá yìí ló fẹ́ máa sunlé? Bàbá tó jẹ́ pé òun gangan ló sọ fún gbogbo àwọn ọmọ ìlú nígbà tí wọ́n ti rí i pé àwọn ọmọ ìlú àtàwọn apá kejì ti fẹ́ dojúkọra wọn láti máa jà. Bàbá ló sọ fáwọn ọmọ ìlú pé ó yá gbogbo yín ẹ fìlú lẹ̀ fún wọn. Bàbá ò fẹ́ ìtàjẹ̀ sílẹ̀. Èmi ti láǹfààní láti bá bàbá yìí sọ̀rọ̀ ní àìmọye ìgbà. Mo ti béèrè ọ̀rọ̀ lọ́wọ́ bàbá lóríṣiríṣi. Bàbá bó lọ̀rọ̀ ṣe jẹ́, bó lọ̀rọ̀ ṣe jẹ́, tí mo sì ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí máa jẹ́ mi ìṣó ẹ̀ lọ́wọ́. Láti ìgbà náà ni bàbá yìí náà ti wà lẹ́yìn odi. Gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ìlú pátápátá mo sọ fún yín, bíi 90% ọmọ ìlú tó jẹ́ àwọn ọ̀dọ́ ni wọ́n ti fìlú lẹ̀, tí wọ́n ti wà lẹ́yìn odi nítorí wàhálà yìí. Bí wọ́n bá ilé mú wọn pẹ́rẹ́ báyìí, àfẹni tó bá ilé ṣe ti bàbá Akeem Adigun, torí a lè pè wọ́n lálàájì, wọn èyí ṣàlájì, wọn èyí sì ṣe pásítọ̀, wọn ò sì lẹ́sìn kankan. Mo mọ̀ pé wọn ò lẹ́sìn. Tó nígbà tí ó di ọjọ́ tí wọ́n lọ fún yẹ́rìn, ṣe mọ̀ pé bàbá Ṣokopáò náà ló tún lọ sílé ẹjọ́ tó lọ pè wọ́n lẹ́jọ́. Pípè lẹ́jọ́ tí bàbá yìí pè wọ́n lẹ́jọ́, wọ́n kó ọ̀pọ̀lọpọ̀ ọmọ ìlú láìmọye. Lára wọn sì ń bẹ látìmọ́lé àwọn DSS, ara wọn sì ń bẹ látìmọ́lé báyìí. Láti ìgbà náà wọ́n kọ́ ọmọdé, wọ́n kọ́ àgbàlagbà, wọ́n kọ́kùnrin, wọ́n kó obìnrin. Kódà dèsìn wọ́n sì ń gbéyàn. Nígbà tí wọ́n gbé gbogbo wọn tí wọ́n kó wọn síbẹ̀, àwọn 9 kan sì ń bẹ látìmọ́lé tó jẹ́ pé ó yẹ kí wọ́n ṣẹjọ́ wọn ní bíi ọjọ́ 3 sẹ́yìn báyìí, ṣùgbọ́n tí wọ́n ní wọn ò lè ṣe, wọn ò kó wọn wá. Wọ́n tún dọjọ́ Monday tó ń bọ̀, léyìí tó sì jẹ́ pé wọ́n ń sún síwájú ni. Nílé ẹjọ́ tí wọ́n ti pe àwọn Alhaji Fatai àti Samuel Oyero tó jẹ́ olórí àwọn ọ̀dọ́. Nígbà tí wọ́n délé ẹjọ́, wọ́n ń sọ̀rọ̀, wọ́n ń ṣe ìgbẹ́jọ́ lọ́wọ́. Ibẹ̀ làwọn ẹni yìí ti gbé ọkọ̀ bọ́ọ̀sì kan dé. Àwọn DSS Ogun State wọ́n gbé ọkọ̀ ọ̀hún dé bìrìbìrì, wọ́n sì kà wọ́n méjèèjì mọ́lẹ̀. Wọ́n bẹ̀rẹ̀ sí ní lu Samuel Oyero nílùkulù. Wọ́n lù ú débi pé kò lè dìde ńlẹ̀ mọ́. Wọ́n sì gbé dìgbà, wọ́n gbé sínú ọkọ̀. Alhaji tí mo sọ pé ọjọ́ orí wọn ti tó 84 years, wọ́n gbá Alhaji yìí, wọ́n gbé sínú ọkọ̀ tipátipá. Ìwàkuwà ni wọ́n wa, mo ti fi fídíò rẹ̀, mo ti fi sórí ìtàkùn ayélujára. Ìwàkuwà ni wọ́n wa mọ́tò Alhaji yìí kúrò níbi tí ó wà. Wọ́n wà lọ àtàlájì o àti Samuel Oyero wọ̀tá àti mọ́tò Alhaji, wọ́n kó gbogbo wọn lọ. Láti ìgbà náà ni wọ́n ti rìnrìn bí wọ́n ṣe gbà wọ́n jáde kúrò lọ́dọ̀ àwọn DSS. Gbogbo àwọn tí wọ́n kó náà owó náà ni. A ṣe mọ̀ ọ̀rọ̀ tiwọn náà owó náà ni. Gbogbo ohun tí wọ́n ní kí wọ́n ṣe, wọ́n ti ṣe. Wọ́n ní kí wọ́n mú ní dúró méjì wá, wọ́n ti mú ní dúró lọ. Kódà wọ́n ti wà ń bẹ̀ láti àárọ̀ kùtùkùtù. Wọ́n náà ń ṣe mítìn lọ́wọ́, kán ní sùúrù. Wọ́n ní sùúrù títí aago 1 ọ̀sán lù, aago 2, aago 3. Nígbọ̀ ó tó bí aago 3 ni wọ́n pè wọ́n. Ni wọ́n wá gbé àwọn DSS wá gbé fóònù fáwọn agbẹjọ́rò tí ń bẹ ń ta. Wípé Alhaji wá sọ̀rọ̀ kan jáde. Alhaji bá agbẹjọ́rò sọ̀rọ̀ látòrí fóònù tí wọ́n gbé wá fún wọn ní reception. Alhaji sọ rèé. Wọ́n ní Alhaji sọ pé ẹ̀yin agbẹjọ́rò, gbogbo ẹ̀yin ọmọ ìlú, gbogbo ẹ̀yin tẹ́ ń sọ pé káwọn pépà kí wọ́n máa gbé tí ń ṣẹlẹ̀, káwọn àwọn oníwèé ìròyìn kí wọ́n máa gbé tí ń ṣẹlẹ̀. Ẹ dákun ẹ sọ fún gbogbo wọn kí wọ́n má gbé kankan mọ́, kán má sọ̀rọ̀ sí social media mọ́ lórí ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí. Àwọn wà òkè, kò sí nǹkan kan tó ṣe àwọn o. Wọ́n sì kọ́ọ̀lù hello. Bàbá kọ́ọ̀lù ti rebété. Wọ́n sì gba fóònù lọ́wọ́ wọn, wọ́n sì mú fóònù padà lọ. Ẹ dákun gbogbo ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, ṣé bá ṣe máa fìyà jẹra wa lórílẹ̀-èdè Nàìjíríà ni? Abálájọ tí gbogbo wa tá a fi ń pariwo, tá a fi ń pè fún Yorùbá nation, pa a fẹ́ dá dúró. Ìyà yìí ti pọ̀ jù lórílẹ̀-èdè Nàìjíríà.
ayé fàmílétè kí n tutọ́ ó ti pọ̀ jù lórílẹ̀‐èdè Nàìjíríà. Kí ló dé mo sọ báwọn DSS ṣe ń jayékáyé ayé fàmílétè ń tutọ́ nù tí wọ́n lọ sílé bàbá wa ṣe Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà nìbàdàn níjọ́ náà lọ́nṣẹ́ ìgbàgbé tí wọ́n ba lé jẹ́ wọ́n bọ̀nà jẹ́ wọ́n ba gbogbo nǹkan dúkìá jẹ́ wọ́n tún pààyàn wọ́n gbókùú lèèyàn wọn òkú tán pa wọ́n tún gbé lọ wọn ò gbélẹ̀ ẹni tí wọ́n pa ń bẹ́ẹ̀ làwọn DSS ṣe ń ṣiṣẹ́ wọn dákun ṣé ojú òtì wá nílẹ̀ Yorùbá kò tu òjíire ni àwọn DSS yìí mo lè fi gbogbo ẹnu sọ Fúlàní ni wọ́n àwọn Fúlàní ló gbé wọn kalẹ̀ Fúlàní ní ń lò wọ́n àwa Yorùbá náà sì ti wá ń lò wọ́n láti máa fìyà jẹra wa ẹ dákun Alhaji Fatai Ajíbọ́lá ọ̀gá àlú nǹkan kan ò gbọdọ̀ ṣe mo ti sọ tí nǹkan bá ṣe ọmọ ọtẹ̀yìn wọ̀gbìn lẹ́nu Samuel Oyero wọ̀tá ọ̀dọ́ ọ̀gá olórí ọ̀dọ́ ìlú ni nǹkan kan ò gbọdọ̀ sóhun náà bí nǹkan bá ṣe ọmọ ọtẹ̀yìn wọ̀gbìn lẹ́nu bí gbogbo ọmọ ìlú tí ń bẹ lẹ́yìn odi bá wọlé sílùú lẹ́gbà kan náà ṣe é mọ̀ pé nǹkan bàjẹ́ èmi mo sọ bẹ́ẹ̀ agbára yín ọ̀ka wọn nǹkan bàjẹ́ àmọ́ àwọn eléyìí ọmọ ọkọ ni wọ́n pè fàlàáfíà wọ́n fẹ́ kálàáfíà òjọba ni wọ́n ń wò wọ́n sì ń gbàdúrà pé Olódùmarè bá wa pẹ̀tù sí gbogbo ohun tí ń ṣẹlẹ̀ yìí kí gbogbo ẹ̀kọ́ kó lọ nírọ̀wọ́rọ̀sẹ̀ kó lọ sókun gbàgbé à ń jèkúrú kó tán láwọ̀ ẹ̀ tún gbọ̀n owó ẹ̀ síbẹ̀ gbogbo ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà gbogbo ẹ̀yin ọmọ ilẹ̀ Yorùbá kò tu òjíire pátápátá wọn ò fàwọn aláàjì ilẹ̀ o Alhaji Fatai Ajíbọ́lá àti Samuel Oyero wọ̀tá wọn ò fi wọ́n lẹ̀ o a sì gbọ́ pé ṣe ni wọ́n so wọ̀tá sí underground tí wọ́n sì ń fìyà jẹ torí gbogbo bí wọ́n ṣe ń rìsíìfù kọ́ọ̀lù ni wọ́n ń gbọ́ tí wọ́n sọ pé ẹ fi lẹ̀ tàlájì ń kọ́ọ̀lù alájì tún sọ pé ẹ fi sílẹ̀ wọ́n sì ń lu wọ̀tá nílùkulù ní abẹ́ underground tí wọ́n fi sí tí wọ́n so mọ́ wọ́n ní ṣe wọ́n so bí ẹran síbẹ̀ gbogbo ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà gbogbo ẹ̀yin oníwèé ìròyìn pátápátá gbogbo ẹ̀yin rédíò tí ń bẹ ńlẹ̀ Yorùbá tí ń bẹ lórílẹ̀-èdè Nàìjíríà ẹ dákun ẹ bá wa gbé síta kí gbogbo ọmọ aráyé gbọ́ kí wọ́n mọ tí tún ń ṣẹlẹ̀ lógùn state lábẹ́kúta lọ́gbà àwọn DSS tí ń bẹ lábẹ́kúta kí ló dé bàbá tó arrest wọn bàbá Akeem Adigun Sokopao ẹ̀yin ni wọ́n pè lọ́gàá olórí ní gbogbo Ipokia pátápátá ẹ̀yin la fọbajẹ ẹ̀yin náà lọ̀gá ẹ̀yin ni gbogbo ẹ̀ pátápátá àti a àti b bàbá ó yẹ kẹ́ ẹ lẹ́mìí ìdáríjìn kí ló dé tẹ́ ẹ lẹ́mìí ìdáríjìn bàbá wọ́n ti ń wá wa náà àti gbọ́pẹ́ tí ń wá wa náà Olódùmarè ọba tó dá wa sílé ayé yóò sì máa wà lẹ́yìn wa bá a sòótọ́ á gbọ̀run lọ bá a sòótọ́ á gbọ̀run lọ ọ̀dà ká sòótọ́ nílé ayé tá a wà bàbá ẹja rántí pẹ́sẹ̀ 6 péré nílé ayé èèyàn ò sì lè lágbára títí kọ́ lágbára tó lódùmarè ọba bàbá ẹ̀ bá ṣe pẹ̀lẹ́ nílé ayé ẹ̀ rántí pé ẹ̀ ti ń dàgbà Alhaji Fatai yìí ọmọ yín bí àbúrò ni kí ló wá dé tó jẹ́ pé ẹ fẹ́ràn Alhaji Fatai ẹ ní kí wọ́n arrest wọn ẹ lo àwọn DSS ṣe é mọ̀ pé DSS akúmọ̀mójúdì ni wọ́n yẹ́sà owó náà ni gbogbo ẹ̀ bọ́n bá ti lè gbowó fún wọn iṣẹ́ bẹ̀rẹ̀ nu wọ́n ní kí wọ́n pààyàn sáàrin títì ní ìsìn lórílẹ̀‐èdè Nàìjíríà ìlú tí ò lófin wọ́n pa wọ́n ni òfin orílẹ̀‐èdè Nàìjíríà wọ́n ti dorí ẹ̀ kodò àwọn ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè tó ń bẹ ní gbogbo ẹ̀gbẹ̀gbẹ̀ Nàìjíríà Ghana ń bẹ ń bẹ Togo ń bẹ ń bẹ Ivory Coast ń bẹ ń bẹ Burkina Faso ń bẹ ń bẹ Mali ń bẹ ń bẹ Benin Republic gbogbo wọn ní ń bẹ ń bẹ kò sírú eléyìí níbẹ̀ òfin táwọn fi sílẹ̀ wọ́n sì ń tẹ̀lé kí ló dé tó jẹ́ pé orílẹ̀-èdè Nàìjíríà kí ló dé tó jẹ́ pé DSS nìkan nípa lónìí pa lọ́la gómìnà náà sì ń bẹ ń bẹ a sì gbọ́pọ̀ rẹ̀ lẹ́yìn àti gómìnà bàbá Sokopao gómìnà náà sì lajú ẹ̀ kalẹ̀ kẹ́sì máa bàjọba ẹ̀ jẹ́ ọdún 7 péré ni bí gómìnà bá ṣe kúrò tó bá ti kúrò ńbẹ̀ ẹni tó bá ti gbé bẹ̀ sí náà ayé ọ̀fìn máa ròyìn ẹ̀ èmi ti sọ nínú ọ̀rọ̀ mi kí bàbá mọ̀ torí pé òun lọ Ẹdẹ kọ́ mọ́ wàá bẹ̀dẹ̀ jẹ́ torí pé bọ́ bá kúrò lẹ́dẹ̀ tó lọ Ẹdẹ náà ní tó ń padà bọ̀ mo wí tèmi
àmọ́ gbogbo ẹ̀yin orílẹ̀-èdè Nàìjíríà àsìkò ti tó, gbogbo ẹ̀yin oníwèé ìròyìn lóríṣiríṣi ẹ dákun ẹ bá wa gbé síta. Àbájọ bí Fúlàní bá pààyàn wọ́n sọ pé kán mọ́ gbé síta, kán mọ́ ya fọ́tò ẹ̀. ẹni tó ṣẹlẹ̀ ní agbègbè Ọ̀yọ́ nígbà náà lẹ́nu ọjọ́ mẹ́ta yìí náà ni bó ṣe ṣẹlẹ̀ tó táwọn Fúlàní pààyàn lọ sílẹ̀ bẹ̀rẹ̀bẹ̀rẹ̀ báyìí kò sẹ́ni tí wọ́n jẹ́ kó rìkọ́ọ̀dù ẹ̀, wọn ò sì gbọ́ nínú social media, wọn ò gbọ́ níta rárá. Eléyìí ò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ o, nǹkan kan ò gbọ́dọ̀ ṣàlájì Fatai Ajíbọ́lá. Gbogbo evidence ṣe ń bẹ lọ́wọ́ tèmi, bẹ́ẹ̀ bá ṣe nǹkan fẹ́mi bẹ́ẹ̀ bá gbà á ẹlòmíì tí ọ̀tún bẹ jáde ń bẹ kì bá dá lásìkò yìí kẹ́ ẹ tètè yá ṣe mẹ̀dọ̀, kẹ́ ẹ tètè yá fi wọ́n lẹ̀. Torí aláàjì ìgbà aláàjì tí ń sọ̀rọ̀ gbogbo èèyàn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ẹ̀jẹ̀ àwò aláàjì tó sọ pé ẹ sọ fún àwọn tí ń sọ̀rọ̀ pé kí wọ́n má sọ̀rọ̀ sí social media má àláfíà lẹ́wà tí wọ́n sì pa fóònù mọ́ wọn lẹ́nu. Ṣé ẹ mọ̀ pé bàbá ń sọ̀rọ̀ lójú ìbọn ni, lójú irin tútù, wọ́n gbé sétí bàbá ni. Ìbọn burúkú ní sì ń bẹ lọ́wọ́ àwọn DSS, ìbọn tó jẹ́ pé bóyá amọ̀ ni wọ́n fi mọ́ ni, bóyá irin ni wọ́n fi ṣe ni kò sẹ́ni tó mọ̀, bóyá ke ni. Ṣe ni ó tóbi gbàǹgbà báyìí wọ́n gbé sí bàbá létí ni pé ó yá báyìí wọ́n ti kọ́ bàbá ní tí ó sọ ni. Bàbá náà sì sọ̀rọ̀ wọ́n sì gbé fóònù kúrò lẹ́yìn ẹ̀. Ṣe mọ̀ pa bí àwọn kidnappers ṣe máa ń ṣe nù. Wọ́n sọ pé ó yá sọ nǹkan báyìí wọ́n sì gbé fóònù kúrò létí ẹ̀. Bí ọba tiẹ̀ ṣojú wa gbogbo ẹ̀ là ń gbọ́, gbogbo ẹ̀ la sì ń rí nínú fíìmù, a sì ń rí ní social media. Wọ́n ti ń lu ọ̀tá o, ìlùkulù ni wọ́n sọ pé wọ́n ń lu ọ̀tá níbi tí wọ̀tá wà. Wọ́n ná ṣó lọ́wọ́ ṣó lẹ́sẹ̀ ṣá ó da grande ní níbẹ̀. Alhaji Fatai náà sì rèé, wọ́n fìbọn sí bàbá létí ni pé ó yá sọ ohun tí báyìí wọ́n ti kọ́ bàbá ní tí ó sọ. Tá mọ̀ bóyá ìgbátí ni wọ́n fi kọ́ bàbá lọ́rọ̀ tí wọ́n fún bàbá ìgbátí pé gbòòsà. Àwọn ìgbátí kan sì ń bẹ lọ́wọ́ wọn tó jẹ́ pé bàbá fún èèyàn wọ 3D ni, daft, deaf and dumb. D mẹ́ta ni èèyàn wà, yóò kọ́kọ́ daft náà, yóò tún deaf kò ní lè sọ̀rọ̀ mọ́, yóò wá dumb kò ní gbọ́n kankan mọ́, yóò kàn mọ́ wòye báyìí etí ọ̀wá mọ́ ó àwọn wà ní ọyá ṣọgbọ́n mi sọ nǹkan báyìí. Bàbá náà sì sọ tí ó sọ, nǹkan kan gbọ́dọ̀ ṣàlájì Fatai. Bàbá ń torí pẹ̀yìn ilẹ̀ arrest wọn. Aláàjì wọn ò ní pè yín lálájì ẹ̀ ìṣàlájì. Akeem Adigun Sokopao nǹkan kan gbọ́dọ̀ ṣe wọ́n o, nǹkan kan gbọ́dọ̀ ṣe wọ́n. Ìbá dáa kẹ́ ẹ tètè pé bóyá gómìnà lẹ́ mọ́ pè ní, torí gómìnà náà mọ̀ nípa gbogbo ohun tí ń ṣẹlẹ̀ yìí, wọn ò sì sọ̀rọ̀. Wọ́n ti sọ mo ní kèé ṣe gómìnà Dàpọ̀ Abíọ́dún nìkan ìní jẹ́ gómìnà nílẹ̀ Yorùbá kò tó òjíire, ó ṣe wá jọ̀dọ̀ wọn ní nǹkan báyìí ti ń ṣẹlẹ̀. Ṣé ẹ gbàgbé tìlú Màṣáì, àwọn náà ni wọ́n dá nǹkan báyìí sílẹ̀, gómìnà náà ni nílùú Màṣáì. Gómìnà náà lọ́dá ti ti ń ṣẹlẹ̀ yìí lẹ̀ lágọ̀ọ́ ṣàṣà. Àtúgbọ̀kàn á bẹ̀rẹ̀ prógrámù lórí ọ̀rọ̀ Ipokia lónìí náà ni kò ní dọ̀là, tòrọ́là nígbẹ́jọ́ tiwọn náà tí wọ́n ti tó bí ọdún 5 tẹ́jọ́ wọn ti ń bẹ nílé ẹjọ́, wọ́n sì ń yí. Ilé ayé agbọ́pọ̀ bàbá náà ní bẹ́ẹ̀ bàbá Sokopao, bàbá náà tún ni tó. Olódùmarè o, ilé ayé yìí mọ̀ wá lágbára o. Tó gbogbo ẹ̀yin olólùfẹ́ mi, a ní àṣẹ àfitó yín létí ni. Wọ́n wọlé báyìí, wọ́n rè wẹ̀, wọ́n sì múra, wọ́n wà á jáde padà, wọ́n wà á ṣe live program. Gbogbo ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà home and abroad, wọn ò tí ì fàlájì Fatai yìí lẹ̀ o. Wọn ò sì jẹ́ kí wọ́n yọjú kí wọ́n rí wọn, àmọ́ wọ́n ń kọ́ wọn lọ́rọ̀ pé kó sọ nǹkan báyìí fún wọn pé kí wọ́n má sọ̀rọ̀ síta sí social media. Ẹ gbọ́ kí ló dé tẹ́ fi sọ pé kí wọ́n má sọ̀rọ̀ síta. Ṣé ẹ fẹ́ pa wọ́n ni? Olódùmarè ó tún dá, béèyàn bá dá bí ọ̀dá dáadáa Olódùmarè ó tún dá. Gbogbo ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, gbogbo ẹ̀yin ọmọ ìlú àgọ́ ṣàṣà, gbogbo ẹ̀yin ọmọ ilẹ̀ Yorùbá kò tú òjíire pátápátá, wọn ò fi wọ́n lẹ̀ o. Ayé tí DSS ń jẹ ní Ogun State lélẹ́yìí báyìí, ẹ dákun gbogbo ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ẹ bá wa dá sí o. tó wọ́n lọ mọ̀ ń bọ̀ ẹ̀ ń bá sọ pé kémi ọ̀ lọ kí n mọ́ bọ̀ náà ni wọ́n wà dé ni wọ́n ní dé bá láṣẹ Èdùmàrè ojú tẹ fi ń wò mí ò ní relédè yẹn títẹ̀ ṣe fi ń gbọ́ mi ò ní fàyà pẹ̀rẹ̀gẹ̀dẹ̀ bí ọwọ́ aṣọ ọmọ yẹ̀yàn fẹ́ yín olólùfẹ́ yín náà ni tó mọ̀ ń bọ̀ o.